ẹ̀yin ènìyàn wa ẹ bá wa tẹ́tílẹ̀ kẹ́ bá wa gbọ́ àlàyé. ẹ̀rù òbodò ẹni bá máa fẹsẹ̀ bọ́ ni tí Sunday bá dẹ̀ ní ọmọ ogun tó fẹ́ wá bá wa jà kó wá bá wa jà òun gẹ́ ò ní gbọ́ pé mo wà ń bí kó wá. nígbà tí ogun bandits ò tún kó wa lọ nílẹ̀ Yorùbá mọ́ ṣé àwa la tún fẹ́ máa dojú ogun kọ ara wa lẹ́yìn ìgbà tí Sunday Ìgboho tó tẹ̀lé Tìmílẹ́yìn Àjàyí wá sí Ìdó Ayegunle. ọ̀rọ̀ tí Sunday wá sọ ní ilẹ̀ bàbá wa ń bí ẹ bá a sọ fún pé kó padà òdì àdáni. ìyẹn Sunday Ìgboho. kó padà òdì àdáni kó mọ jẹ tó bá jẹ́ ti góòdì tàbí nǹkan kan tó rí ẹ̀sà òkè àti ìjọba ló nìyẹn o ó jẹ́ bó ṣe jẹ́ tí Tìmílẹ́yìn bá rówó kan gbé ní kọ́nà kan tó wá fi ń fìnáàsì àwọn jàǹdùkú kíjọba bá a mú ó yẹ kó rántí pé Adeleke wà ní Ọ̀ṣun state gẹ́gẹ́ bí gọ́fúnà wa ó trespass yẹ. ṣùgbọ́n tó jẹ́ ká jáde wá fún fídíò eléyìí lọ́wọ́lọ́wọ́ ni wípé torí olóyè Sunday Ìgboho tó wá pé wọ́n máa kógun wọ ẹ̀sà òkè tí tó bá fa ẹnìkan létí aṣọ àgbà àjẹ̀lú náà run tó bá fa ẹnìkan létí aṣọ wọn àjẹ̀lú náà run. ẹ̀rù òbodò ẹni bá máa fẹsẹ̀ bọ́ ni tí Sunday bá dẹ̀ ní ọmọ ogun tó fẹ́ wá bá wa jà kó wá bá wa jà òun gẹ́ ò ní gbọ́ pé mo wà ń bí kó wá kò ní gbọ́ kò ní kó wá gbogbo wa. nígbà tí ogun bandits ò tún kó wa lọ nílẹ̀ Yorùbá mọ́ ṣé àwa la tún fẹ́ máa dojú ogun kọ ara wa lẹ́yìn ìwọ̀n ìgbà tí Sunday Ìgboho tó tẹ̀lé Tìmílẹ́yìn Àjàyí wá sí Ìdó Ayegunle ní ìlú Ẹ̀sà Òkè àti ìgbà náà ni ẹ̀rù ti ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí wípé ṣó ní bá wa dá sí ọ̀rọ̀ yìí ni wọ́n mọ̀ ní Sunday Ìgboho ń kógun bọ̀ ní ìlú Ẹ̀sà Òkè mo ṣàwí fún wọn wípé ẹ fi ara balẹ̀ wọn kógun wá sí ìlú Ẹ̀sà Òkè Tìmílẹ́yìn Àjàyí invite wọn wá ni wípé kán wá bá òun ja àjàgbá ilẹ̀ tó sì jẹ́ wípé mo ṣe ìwádìí wípé kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Tìmílẹ́yìn Àjàyí tó fi di wípé Sunday Ìgboho fẹ́ wá kó ogun káwa mọ́lé ní ìlú Ẹ̀sà Òkè ló jẹ́ kí n pé gbogbo àwọn àgbààgbà Ẹ̀sà Òkè wípé ẹ dákun o kí lohun tó ṣẹlẹ̀ ẹ má jẹ́ kógun ó borí wa gbogbo àwọn àgbààgbà yìí ṣàlàyé wípé. ẹ̀yin ni baálẹ̀ oko Ìdó ọ̀rọ̀ pa nínú ìlú tá a wà yìí. so inú mi dùn láti rí yín so ó ní mo ti fẹ́ béèrè lọ́wọ́ wọn pé kó ṣàlàyé fún wa wípé báwo ni ọ̀rọ̀ ìlú yìí torí pé tá a bá wo bí láti ẹni tó sọ pé wá síbi Tìmílẹ́yìn ọmọ Iléṣà ni àbí wọn láti Iléṣà a máa kọjá Ìjẹ̀bú a máa kọjá Ìló a máa kọjá Etí Ọ̀ni àmì bàràkì tí federal kọ fún Ẹ̀sà Òkè ó wà níwájú mbẹ yẹn àbí kó tó rí pa àṣẹ máa wá dé oko Ìdó yìí so ẹjọ́ torí Ọlọ́run torí wọ́n ní ẹni tí ò bá mọ ìdí ọ̀rọ̀ òun ló máa ń fẹ́ gbọ́ so mo fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí àwọn ará Iléṣà gan tó nǹkan tó fa gbọ́nmi sí omi òtó láàrin yín lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí sà. mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùà tó dá gbogbo wa sí torí Bíbélì ní nínú gbogbo ká máa dúpẹ́. bẹ́ẹ̀ni. ní ọdún tó lọ a ṣàdédé rí àwọn ará ìlú Iléṣà tán kó wàhálà dé tán ní àwọn ni wọ́n ní ilẹ̀ tí wọ́n fi ń jẹ baálẹ̀ sí. ok ẹ̀yin gangan ni baálẹ̀ bí. ẹ̀yin ni baálẹ̀ bí. ok ọwá mìíràn ọ̀fẹ̀sà òkè ló fi mí jẹ baálẹ̀ síbì láti bí ọdún 6 sẹ́yìn nígbà tí ẹni tó wà ń bẹ̀ tó gbéṣẹ̀. ó wá di wípé ṣàyédé la rí pé wọ́n ní wọ́n fẹ́ fi Tìmílẹ́yìn Àjàyí jẹ ọba Ọ̀rọ̀pá èyí tó yẹ pé àwa máa ń jẹ baálẹ̀ ní oríko yìí torí pé kò tó ìlú tán ń jẹ ọba sí. ìgbà tó yá a rí pé wọ́n kó àwọn ìjàǹdùkú wá sí ìlú yìí tó yẹ pé gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ wọn lé wọ́n fi ìbọn pa bàbá bíi 3 kan tó yẹ pé tó jẹ́ ọmọ Ẹ̀sà Òkè tó jẹ́ ọmọ nínú ìlú yìí náà nínú ìlú yìí a dẹ̀ mú a rìpọ́ọ̀tù fún àwọn ọlọ́pàá kò sí nǹkan tán ṣe sí a lọ sí commissioner of police a rìpọ́ọ̀tù kò sí nǹkan kan tán ṣe sí ìgbà tá a bá fi máa débì àwọn táùtù yẹn wọ́n á ti mú wọ́n á ti gbé gbogbo àwọn nǹkan ìjà olóró wọn wọ́n á ti gbé pamọ́ lóríṣiríṣi ọ̀nà ló yẹ pé tán fi mú ṣàyédé la wá rí pé ní February 2 la rí pé wọ́n tún wọ ìlú Ẹ̀sà Òkè tán bẹ̀rẹ̀ sí yìnbọn sí àwọn ènìyàn wọ́n yìnbọn lọ́tún ọ̀pọ̀lọpọ̀ ló farapa
mo gbọ́ sí yẹn mo tó gbọ́ jẹ́ gbà yẹn. wípé ọ̀pọ̀lọpọ̀ kú, àwọn tó sì wà ní ọgbà ìwòsàn sì wà ń bẹ̀, ẹlòmíì kò lè rìn. Gbogbo nǹkan yìí ìjọba dẹ̀ bá wa dá sí, wọ́n ní ká fi sùúrù ṣe. Wọ́n yan panel wípé ó dáa o, àwọn ìgbìmọ̀ tó yẹ pé wọ́n lè bá wa ṣẹ́tù ọ̀rọ̀, tán máa ń ṣẹ́tù ọ̀rọ̀ lórí nǹkan bí eléyìí. Ṣùgbọ́n ṣàdédé la rí pé ìbájáde panel ìjọba ò sọ síta, wọn ò sọ pé nǹkan báyìí. ìyẹn tí wọ́n bá bọ̀ láti bẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò sọ síta pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀, nǹkan báyìí ni ó ṣẹlẹ̀. A wá rí wípé ìjọba gan-an, torí èmi wò pé ó yẹ kán sọ ohun tí wọ́n bá jáde nínú ìgbìmọ̀ wọn. Ìjọba a ò mọ̀ bóyá ẹ̀yìn àwọn Tìmílẹ́yìn Àjàyí Ìdóná wà, bóyá àwa tá a nílẹ̀ gangan bóyá náà wà lẹ́yìn wa. Láìpẹ́ yìí ní ọjọ́ bíi márùn-ún sí ẹ̀yìn la rí pé ọmọ Tìmílẹ́yìn yìí tó tún gbé Sunday Ìgboho wá sí ìlú mi. Wá sí láti Ọ̀yọ́ wá sí Ọ̀ṣun state lẹ́sà òkè. Bẹ́ẹ̀ ni. Ìgbà tó gbé Sunday Ìgboho wá, Sunday Ìgboho sọ oríṣiríṣi tó ní òun máa pa ìlú mi run. Ìlú Ẹ̀sà Òkè. Bẹ́ẹ̀ ni olóhùn máa pa ìlú Ẹ̀sà Òkè run. Wọ́n rí wípé torí pé ọba wa ó wàjà, wọ́n ṣe wá fi oore ọ̀fẹ́ yìí láti wá ja ìjà tó jẹ́ pé kò tọ́ sí wọn. Sunday Ìgboho ó ní láti máa sọ wípé òun máa kó àwọn jàǹdùkú wá sí ìlú mi, wípé wọ́n á pa ìlú yìí rẹ́ tó yẹ pé kò ní ku ìkankan. Òun lèmi náà ṣe ké jàgbárè láti wípé kí ìjọba kan gbà mí, kan ràn mí lọ́wọ́. Kò sẹ́ni tá a ní, ìjọba náà là ń wò. Àwa ò lágbára láti jà, ṣùgbọ́n à ń wojú ìjọba kan lè gbèjà wa. Kì í ṣe pé a bẹ̀rù Sunday Ìgboho, àwa ò bẹ̀rù Sunday Ìgboho. Òun náà ti gbọ́rọ̀ Ẹ̀sà Òkè rí, a mọ̀ wípé Ẹ̀sà Òkè ń ṣe kékeré. A ò fẹ́ jà bí ìjọba ṣe sọ pé ká má jà, òun la ṣe ní sùúrù. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ báyìí ni wípé ìlú tá a wà yìí gan kò tó ìlú tán ń jẹ ọba sí. Kò tó ìlú tán ń jẹ ọba sí. Baálẹ̀ náà ń jẹ nínú ìlú yìí. Bẹ́ẹ̀ ni baálẹ̀ là ń jẹ nínú ìlú yìí láti ilẹ̀. So ẹ ṣe inú mi dùn sí ọ̀rọ̀, ṣùgbọ́n tí a rí àgbàlagbà tó lè sọ bí àwọn tá à ń sọ̀rọ̀ nípa àwọn Tìmílẹ́yìn Àjàyí àti àwọn èèyàn yìí, àgbàlagbà tó lè ṣàlàyé fún wa bọ́n ṣe dé orí ilẹ̀ yìí gangan ṣé wà láàrin wa. Àgbàlagbà wà, bàbá Lẹ́gbẹ́lẹ́yẹ. Dádì ẹ kú dédé àsìkò yìí sà, wọ́n ní ẹ mọ̀ nípa ìtàn bíi dáadáa, torí ohun tí mo fẹ́ kán ṣàlàyé fún mi lẹ́kùnrẹ́rẹ́ gangan nìyẹn, wípé báwo ni àwọn ará Iléṣà ṣe wá tán wá ń jà lórí ilẹ̀ yín ní ìlú Ẹ̀sà Òkè. Ṣáájú a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, nítorí pé Ọlọ́run lọ́ba tó ní ohun gbogbo. Ṣùgbọ́n àwọn bàbá wa, àwọn náà ti ṣe àánú tán ṣe, ẹ wá rolẹ̀, ẹ wá jẹun náà ṣe nígbà náà. Fún àwọn wọn èyí tí ẹ tún ṣe Iléṣà gan kòrókòrò àìsí, bẹ̀tì oríko Iléṣà náà ń gbé. So àwọn bàbá wa ní ọ̀rẹ́ nínú wọn, wọ́n ké gbàjarè, wọ́n ní àwọn fẹ́ bí ibi táwọn ó ti dá oko. Táwọn lè fi máa dá oko àwọn jẹ. Táwọn máa jẹun, òun ni wọ́n fi débí. Òun ni àwọn bàbá wa fi débí, ẹni wọ́n fi gbà wọ́n síbí pé ọ̀rẹ́ mi wá, ìwọ náà máa bọ̀, ọ̀rẹ́ kìíní náà mú mi, ọbẹ̀ náà ṣe débí léde kan ṣá. Torí lórí ilẹ̀ tí mo wà yìí, mo ti ń lo 72 years ńbẹ̀ now. Ọpẹ́ ni fọ́lọ́run dádì. So kò sí nǹkan kan tó rú mi lójú, bàbá mi ní bẹ́ẹ̀. So ẹ̀yin gan ẹgbẹ́ nínú ibi ìrí. Bẹ́ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ ni pé bàbá kan wà níbi bíi, òun náà pè ní Ajẹ́rìí láyé oníṣòkòtò péńpé. Òun ló máa ń gba gbogbo tíyàn bàbá rẹ̀ á fún láṣẹ láti máa gba owó orí ní àwọn tó ń gbénú àbáyé, kọ́ máa ń kó lọ sí ààfin l'Ẹ̀sà Òkè. Ẹ dúró, bàbá náà sọ̀rọ̀ nípa èyí. Bẹ́ẹ̀ni. Aráàlú wo ni? Iléṣà ló ń gbé. Iléṣà ló ń gbé. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ó máa ń wá
ó wá tọrọ oko ń bí náà ni àwọn bàbá rẹ̀ á fi ṣe. wọ́n ń san ìsákọ́lẹ̀ fún ẹ̀sà òkè. bẹ́ẹ̀ ni wọ́n ṣe dáko níbí lọ́dọ̀. bẹ́ẹ̀ ni àtowó orí. ẹ̀sà òkè láàfin ọwá mìíràn ni gbogbo ẹ̀ ń lọ. ṣùgbọ́n ṣe ló dé ṣàdédé yà wá lẹ́nu náà tẹ́ wọ́n gbin kòkó. wọ́n kàn já oko àròjẹ náà ń dá o. a gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá tán ní ó wá dàgbálẹ̀ síbi bíi kan ní Sunday Ìgboho gbé wá tó wá ń ṣe ẹnì kan gbé wá kó wá júwe oko òbí rẹ̀ tàbí oko kòkó ẹ̀ níbi bí. àròjẹ ni àwọn bàbá wa fún wọn. so tó já sí wípé gbogbo wípé wọ́n gbẹ kòkó wọ́n gbin obì wọ́n gbin ọsàn àwọn ará ẹ̀sà òkè ló wà ní àkóso ẹ̀ ẹ̀sà òkè ló ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. wọ́n ní oko kòkó wọ́n ní oko kòkó àròjẹ nìkan náà ṣe. àròjẹ nìkan ni bàbá wọn fún wọn ni bàbá wa fẹ́ fún wọn. ìdó. wọ́n pera wọn nídòó àjìnàre wọ́n tún pera wọn nídòó kan tó wà ní kọjá yunifásitì ní Iléṣà. so ìgbà tọ́rọ̀ ẹ máa rú jáde ọwọ́ Iléṣà tó gbéṣẹ́ olóhùn mọ̀ ń parẹ́ olóhùn mọ̀ wọ́n nígbà táwọn bàbá wa kọ́kọ́ ti ń roko mọ́ gbogbo kìnìyàn pé àwọn ará bíi ti fẹ́ mọ́ tá a ṣe àgẹ̀rẹ̀ ọwọ́ tó gbéṣẹ́ ní Iléṣà olóhùn mọ̀ ń parẹ́. pé wọ́n ti ọwá tó gbéṣẹ́ ní Iléṣà. bẹ́ẹ̀ni ọwá Iléṣà gẹ́gẹ́. bẹ́ẹ̀ni bàbá gbọ́ sí ọ̀rọ̀ yìí nígbà tó wà láyé. ó gbọ́ sí ọ̀rọ̀ yìí nígbà tó wà láyé. ọba wo ló wá fi àlejò tá à ń sọ̀rọ̀ nípa yìí ọba wo ló wá fi jẹ nínú ìlú yìí. ohun àgbọ́ ni wípé kí a dẹ̀ tanlẹ̀ rẹ̀ pẹ̀lú ìwé awúrúju wọn lọ ṣe ọwá ló mọ̀ sí fúnra ara ni wọn lọ ṣe ìwé nígbà tí Àjàyí hàn pé lálòkù ọlọ́pàá ló gbẹ̀ kí hàn pé l'Àjàyí òun náà lọ ṣèwé kí hàn wá fira rin jọba ní túláàsì síbi bíi. so kì í ṣe wípé bóyá gọ́fúnà ló fi wọ́n jọba. rárá o kì í ṣọba ẹ̀sà òkè ló fi wọ́n jọba. rárá o kì í ṣọba Iléṣà ló fi wọ́n jọba. rárá o lọ́ba gbogbo òbòkun ọmọ nípa ọ̀rọ̀ yìí ó wà nínú ìwé wọn. dádì mo ti rí nǹkan tí mo fẹ́ dìmú nínú ọ̀rọ̀ yín ṣé a tún rí àwọn bàbá wa míì tó tún wà ń bí tán tún lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. wọ́n wà. ẹ bá mi pè wọ́n. bàbá ẹ má bọ̀. nítorí ẹjọ́ ọgbẹ̀yìn táwọn fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ bá máa táàgì Sunday Ìgboho Sunday Ìgboho ní ọ̀dà fídíò yìí kẹ́dẹ̀ make sure pé ẹ bá wa share fídíò yìí dáradára kó dé gbogbo àwọn ibi tó yẹ kó dé gbogbo alamari àánú gbà. so dádì ìbéèrè mi àkọ́kọ́ lọ́wọ́ yín ni wípé kí ni orúkọ ìlú tá a wà nù èyí sà. Ìdó Ayégúnlé. Ìdó Ayégúnlé inú ìlú wo. Ọ̀rọ̀pá ìlú ẹ̀sà òkè ló wà oríko ìlú ẹ̀sà òkè ló wà. Ìdó Ayégúnlé Ọ̀rọ̀pá. Ọ̀rọ̀pá ni bẹ́ẹ̀ ni. Ní orúkọ Ọ̀rọ̀pá àbí Ọ̀rọ̀pá. Ọ̀rọ̀pá Ọ̀rọ̀pá ward 7 nínú Òbòkun. ward 7. unit 13. ok àwọn wo ló ń dìbò ń bì. àwa tí ẹ̀sà òkè lọ́wọ́ ń dìbò ń bí. àwa ẹ̀sà òkè ló ń dìbò ń bì. bí ẹ ṣe pé àwa ẹ̀sà òkè lájọ àwọn tá a fi síbí tá a jọ ń dìbò níbí. ṣe rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni tí ò bá mọ ìdí ọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ wọ́n sọ pé kò dáa kéèyàn gbọ́ ọ̀rọ̀ ẹnu èèyàn kan kó fi dájọ́ torí mi ò rò wípé mo jẹ́rìí olóyè Sunday Ìgboho tí mo mọ̀ dádì Ìgboho tí mo mọ̀ ó máa ń wádìí òtítọ́ kó tó di wípé ó ti ọwọ́ bọ ọ̀rọ̀ ṣùgbọ́n bó ṣe wádìí wípé olóyè Sunday Ìgboho wá síbí wọ́n dẹ̀ ṣàlàyé fún débi pé ó sọ wípé òun máa kó ogun wọ ìlú ẹ̀sà òkè òun ló yà mí lẹ́nu sà tó já sí wípé àwọn ará ẹ̀sà òkè gangan ló ní ilẹ̀ yìí wọ́n fún àwọn yẹn ní oko dání jáde ẹ̀jọ̀ bá mi ṣàlàyé díẹ̀. àwọn bàbá wa gẹ́gẹ́ bí àwọn èèyàn wa ti ń sọ àwọn ló fi àmọ̀dùn kẹ́kùn àdèlè sọ pé nǹkan tó ń ṣe ó burú nítorí pé àlejò àwọn Ọ̀yọ́ la gbàsókò nígbà náà pé kán bá ṣe oko àròjẹ gẹ́gẹ́ bí wọ́n ti sọ ṣùgbọ́n ló wá yà wá lẹ́nu pé aṣàdédé rí Tìmílẹ́yìn tó lóun ti jọba síbí nígbà tá a gbá násímẹ́ǹtì ẹlẹ́nu ìjọba ó wá yà wá lẹ́nu pé bóun ló fi gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ a ti jẹ baálẹ̀ síbí bàbá wa ọwá mìíràn tó gbéṣẹ́ ó ti fi baálẹ̀ jẹ síbí adé ní àwọn olóyè lábẹ́ so ìyẹn ló nínú ìlú yìí ìgbà tá a gbá násímẹ́ǹtì yà wá wo pé kí ló lè ṣẹlẹ̀ agbégbèsè àtọ̀ ìjọba lọ wọ́n sàn yí wa sókè yí wa sódò yí wa sókè yí wa sódò kò ju bí ọ̀sẹ̀ méjì náà rí pé Tìmílẹ́yìn kó àwọn wúlígánsì wá síbí kó jẹ́ pé tá a bá fẹ́ lọ oko wọn níjà lọ wọ́n á ní ká wá kí kábíyèsí
ifù gan àmẹ́ta lọ́jọ́ kan ṣoṣo lọ yẹnu oko. kábíyèsí wo náà ni kẹwàá kí. Tìmílẹ́yìn Àjàyí tí onígbà tá a bá ń lọ oko. ṣé fẹ́ máa mẹ́yìn bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí náà báyìí wọ́n á ní kẹwàá dọ̀bálẹ̀ kí wọ́n. wọ́n tẹ̀ mú mi gan. wọ́n mú yín. wọ́n mú mi dídí wákàtí 4 náà fi já mi jókòó síbi ọpẹ́lọpẹ́ ọlọ́pàá lọ́ọ́yà béèlì wa jáde pé kí làwọn wọ̀nyí ṣe tẹ́ fi mú wọn. pẹ́ tó bẹ̀rẹ̀ wàhálà wọn. ọlọ́pàá wa béèlì yín jáde. ọlọ́pàá ló wá mú wa jáde bí. a dè kọ statement náà dè send lọ. ẹ má bínú kí ni àwọn ní orí ilẹ̀ yìí gbogbo ilé tó wà ń bì ní àwọn abúlé tó wà ń bì ṣé àwọn ará abẹ yẹn nìkan ló kọ́ ni àbí kí ni àwọn nǹkan tí ẹ̀yin ará Ẹ̀sà Òkè náà kọ́ sínú ìlú yìí. abúlé bàbá mi wà ń bí pálásì tá a kọ́ ní fẹ́ǹsì ẹ̀ là ń wò yìí ó wà nínú. bí àwọn yẹn ṣe ń kọ́ bó ṣe ń kọ́ abúlé tiwọn síbì ẹ̀yin náà ń kọ́ tọ̀dọ̀ yín síbì. nítorí pé oko bàbá mi wà ní abẹ́ níbí. yàtọ̀ sí àwọn ilé kí làwọn nǹkan tẹ́ tún kọ́ síbì. a ní Catholic Church síbí. tó yẹ pé Ẹ̀sà Òkè ló kọ́ síbẹ̀ kí lẹ tún kọ́ síbẹ̀. a ní school primary school wà lókè. primary school wà nílùú yìí. bẹ́ẹ̀ni Òbòkun local government ló kọ́ síbẹ̀. ó wà níbẹ̀ tó yẹ pé Ẹ̀sà Òkè náà ló ní. bẹ́ẹ̀ni. olóyè Sunday Ìgboho ẹ jọ̀ọ́ ẹ bá máa share fídíò yẹn jẹ́ kí olóyè Sunday Ìgboho rí fídíò yìí torí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mò ń call out olóyè Sunday Ìgboho nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ wípé èyí gan ni mo rò wípé wọn àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ bá wa dá sí kó tó di pé wọ́n sọ pé wọ́n tún wá sí ibì tí wọ́n wá bá Tìmílẹ́yìn ja ìjà ilẹ̀ tán wá bá wọn jà níbí kì í ṣe ìjà tó tọ́ o ẹ jẹ́ kí fídíò yìí dé ọ̀dọ̀ olóyè Sunday Ìgboho wípé ìjà ilẹ̀ tán wá jà ní ìlú Ẹ̀sà Òkè tó sọ pé àwọn máa kó ogun wọ ìlú Ẹ̀sà Òkè wípé kì í ṣe ìjà tó tọ́ o ó rọ̀ǹgì gidi gan ni pẹ̀lú àlàyé tí mo gbọ́ lẹ́nu àwọn bàbá yìí so ẹ̀yin èèyàn tẹ́ bá túmọ̀ nípa ìtàn bí náà tẹ́ jẹ́ ọmọ Ẹ̀sà Òkè tàbí tẹ́ jẹ́ ọmọ ìlú kan tí ẹ mọ̀ nípa ìtàn bí ẹ wà ní comment section ìtẹ́yìn náà bá mọ̀ nípa ìlú yìí ẹ bá wa máa kọ síbẹ̀ kẹ́rẹ̀ make sure wípé ẹ̀ ń share fídíò yìí ẹ táàgì olóyè Sunday Ìgboho tó bá ṣeé ṣe ẹ táàgì aṣíwájú ilẹ̀ Nàìjíríà yìí lọ́wọ́lọ́wọ́ president wa bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ táàgì gọ́fúnà Ọ̀ṣun state Adémọ́lá Adélékè Ìmọ́lẹ̀ ẹ bá mi táàgì wọn Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ pé ọba gbogbo ilẹ̀ Yorùbá kábíyèsí o ẹ bá mi ṣe kí ni ẹ bá mi táàgì àwọn náà ẹ bá mi táàgì Ọwá Iléṣà ẹ bá mi táàgì Ọwá Iléṣà ẹ bá mi táàgì Ọwá Òyè ti ìlú Ìjẹ̀bú-Jẹ̀ṣà ẹ bá mi táàgì gbogbo àwọn local government ẹ bá bàbá Ọwámìrán bàbá Ọwámìrán ti ìlú Ẹ̀sà Òkè bàbá wàjà láìpẹ́ yìí ṣùgbọ́n àwọn tó jẹ́ bí aṣojú wọn náà ó yẹ kán rí àwọn aṣojú wọn tó máa wà ń bì lọ́wọ́lọ́wọ́ àbí sáré ni tán rán wá tó jẹ́ pé bí olóyè ìlú Ẹ̀sà Òkè tán rán wá síbì dádì ẹ máa bọ̀ dádì ẹ máa bọ̀ sà no ẹ má tí ì lọ dádì mi ẹ má tí ì lọ so ẹ káàárọ̀ dádì yes ẹ jẹ́ orúkọ yín fún wa sà. orúkọ mi ni ẹnjìníà olóyè bàbá ní Joseph Adébáyọ̀ tí mo jẹ́ baálẹ̀ Òkè Òro nílùú Ẹ̀sà Òkè. baálẹ̀ Òkè Òro ní ìlú Ẹ̀sà Òkè so ṣé àwọn wo ló rán yín wá síbi ní àárọ̀ ìsà. mo wá láti wá sojú ìlú Ẹ̀sà Òkè ni. láti wá sojú ìlú Ẹ̀sà Òkè. bẹ́ẹ̀ ni torí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí a fẹ́ kó di wàhálà a fẹ́ kó di àpọ̀n òun là ṣe wá torí bí ọ̀rọ̀ ṣe lọ láti pè ìpínlẹ̀ wá oore tó bá pọ̀ jù ó máa dìbì ni Ìdú Ayégúnlẹ̀ ni bàbá ńlá wa ti fún wọn nílẹ̀ wọ́n wá wọn lọ wọ́n ṣàkọlẹ̀ ó dẹ̀ kan àwọn èèyàn wá mọ́ ẹ̀kan ni pé àwọn àdúgbò ẹ̀kọ́ mú àwọn Ìdú Iléṣà wọ́n tún kó wọn wá pẹ̀tọ̀ ilẹ̀ bíi ìdá ó tẹ́jú o kò ní sí wàhálà kan bíi àbá wọn jà wọ́n ń dàkó wọn ní wọn lára kò sí ìṣòro nǹkan tá a ní fún wọn ní ìlú Ẹ̀sà Òkè àkàwọn kún àlejò tí yẹ pé wọn náà ti di ọmọ onílé mọ́sá òmìnira tá a fi fún wọn lórí pé wọ́n fẹ́ da nǹkan mìíràn sí wa ní ọwọ́ nísìnyí ọ̀rọ̀ ti wà látàrí Bọ́lá Ìgè lọ́rọ̀ ti wà ìgbà tí bàbá Romana tó gbéṣẹ́ ní Iléṣà wọ́n ṣètì ìgbìmọ̀ wọ́n gbé ìgbìmọ̀ dìde pé kàn ṣe ìwádìí lọ́rọ̀ Ẹ̀sà Òkè àti Ìdó ìgbìmọ̀ yẹn dá Ẹ̀sà Òkè ń dá wọn láre nígbà yẹn but ọmọ tó bá fẹ́ jẹun kógún yóò pa ìtàkìtàn òun ló bí wọ́n ṣe wá lọ lẹ́yìn lẹ́sìn lọ gẹ̀ẹ́sẹ̀tì pé àwọn ti di ọba akadé ìwé gẹ̀ẹ́sẹ̀tì ní pétọ̀ ọba kan wà bí yìí o. kó tó di pé wọ́n sọ pé ọba wà níbí yẹn ẹ̀yin olóyè ìlú Ẹ̀sà Òkè ṣe mọ̀ sí. a mọ̀ sí. kábíyèsí Ẹ̀sà Òkè ṣan mọ̀ sí. a mú ọ pé kò sí èkó tó mọ̀ sí. so akadé gẹ̀ẹ́sẹ̀tì náà ni pé ọmọ ti di pàtó ọba ní ibí yìí
ibẹ̀ lọ́wọ́ ti bẹ̀ sí ní ṣẹlẹ̀ wọ́n ti di bàtò di fẹ́ last year ni wọ́n wá síbi pé wọ́n wá sí ìlú Ẹ̀sà Òkè wọ́n kó bọ̀ wọ́n lù tí wọ́n bẹ̀ sí jọ́jọ́ lé ọba wọ́n ju ọkọ̀ wọ́n pààyàn oríṣiríṣi bẹ́ẹ̀ ní sàṣe wọ́n dàgbò ìlú láàmú gan gidi. ní ogun tó wọ ìlú Ẹ̀sà Òkè ní February ọdún tó kọjá. bẹ́ẹ̀ni ó burú gidi gan gidi but àwọn èèyàn wá sì mú sùúrù tó Ẹ̀sà Òkè ànífẹ́ àlàáfíà àìsè wàhálà àìsè báyìí nìbòdì jà ṣùgbọ́n sá lórí tó wà lẹ̀ yìí a fẹ́ kí wàhálà mi ò tún ṣẹlẹ̀ a sì ní pétọ̀ ká sọ fún ayé pétọ̀ ẹ gbà wá o akébàjáde ní o ẹ gbà wá nílẹ̀ Ẹ̀sà Òkè o a fẹ́ wàhálà mọ́ o a fogun mọ́ o kí bàbá Sunday Igboho kí wọ́n dúró sí ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n máa bójútó àwọn báńdíìtì kò ní báńdíìtì l'Ẹ̀sà Òkè o ẹ ṣé. ẹ ṣé gan ni dádì ẹ jọ kó tó di pé a máa kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ṣé a rí lára àwọn tó experience wípé wọ́n yìnbọn sí Yànbí wọ́n lé Yànbí nígbà tí wọ́n ṣẹ̀ jẹ ọba Tìmílẹ́yìn Àjàyí. ara àwọn tó bá yìnbọn sí kán wá síbì. ẹ wà lára àwọn tó yìnbọn sí. ó wà lára àwọn wúnígàsì yẹn yìnbọn sí. ibo náà ti yìnbọn sí. níjọ́sán jobi oko mi níbí ni. ta ló tún wà bẹ́ẹ̀ dáàdì ẹ̀yin náà wà lára àwọn tó yìnbọn sí. wọ́n yìnbọn sí mi àwa yẹ̀nà oko. wá sànà. náà fi bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí wa. ẹ wá sán oko. bẹ́ẹ̀ni. náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí. bẹ́ẹ̀ni. ṣé ìbọn wọn bá yín àbí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí n wò dáàdì ẹ jẹ́ bá mi gbé kámẹ́rà yẹn súnmọ́ bì. ok ṣáwọn la rí fídíò wọn gbà yẹn tán níbọn bá wọn dì í. ṣe ibi tí mo ti bá àbá rèé. adé Òṣogbo adé kọ́ńtà oníṣègùn ṣe kẹ́kẹ́ lé lórí. sá. ok ẹ̀yin gbà ẹni sùúrù ṣé ọjọ́ tó yìnbọn sí yín náà ní kẹ́ wá dọ̀bálẹ̀ kí ọba. ó ti tó bí ọ̀sẹ̀ kan ṣáájú àsìkò ni tòtò kí n wá dọ̀bálẹ̀ kí ọba. kán tó sọ pé kẹ́ wá dọ̀bálẹ̀ kí ọba. bàbá ẹ̀yin náà Oòduà ní tọkàntọkàn o torí tí kì í bá yín léje ní ẹ̀yìn bẹ́ẹ̀ dẹ̀ tún survive báyìí. bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbọ́lá tibítibí. Ọlọ́run ni. ok so ẹ jọ torí Ọlọ́run gbẹ̀yìn tẹ̀ ò fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ bá wa share fídíò yìí kó kan olóyè Sunday Igboho lára wípé ibi tí Tìmílẹ́yìn Àjàyí tí wọ́n fi ra wọn jọba sí ìlú àbí abúlé Ìdó ní ìlú Ẹ̀sà Òkè wípé olóyè Sunday Igboho ibi tán mú yín wá yìí kì í ṣe àwọn tó mú yín wá kì í ṣe ohun tó ráìtì náà wá jà fún. mo mọ̀ pé ẹ̀yin náà yìí jàjà ìtọ́ ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n parọ́ fún yín láti wípé kẹ́ lè gba ilẹ̀ fún wọn ni. àwọn ará Ẹ̀sà Òkè sọ wípé ilẹ̀ ibi kì í ṣe ilẹ̀ tẹ́ ẹ lè gbà fún wọn o wọ́n sọ wípé kì í ṣe ilẹ̀ tí ẹ lè gbà fún wọn. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run à ń bẹ̀ yín ní àkókò yìí á dẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀yin ìjọba Ọ̀ṣun state náà à ń bẹ̀ gbogbo ìjọba Nàìjíríà wípé kẹ́ jọ̀ọ́ kẹ́ bá wa ṣe kí ni ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà ń bí torí pé tá a bá ní káwò gẹ́gẹ́ bọ́n ṣe sọ a máa kọjá tá a bá kúrò ní Iléṣà a máa kọjá Ìló a máa kọjá Ìjẹ̀bú a kọjá Etí Ọ̀ni àádé army barrack tó wà lójú ọ̀nà ń bì kó tó di pọ́nṣẹ́ wọ Ẹ̀sà Òkè. so èmi lérò wípé tó bá fẹ́ jẹ ọba kankan síbì mi ò rò pé ó léyàn míì tó lẹ́tọ̀ọ́ láti fọba jẹ síbì ju ọba ìlú Ẹ̀sà Òkè ọwá mìíràn ti Ẹ̀sà Òkè lọ. so bàbá Ọ̀rùn baálẹ̀ ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ sà. mo tún lè sọ fún ìjọba torí ìjọba ló ní àwọn ọmọléèwé ní àsìkò tí rògbòdìyàn yìí ṣẹlẹ̀ mo rí wípé torí ìlú mi yìí ló ti iléèwé Oscotec Ẹ̀sà Òkè ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló farapa nígbà yẹn tó yẹ pé kó lórí dorí ẹ̀ mú ni àwọn dúkìá ọmọ iléèwé tó bàjẹ́ kì í ṣe kékeré ṣùgbọ́n mo ń rọ ìjọba Nurudeen Adeleke mo mọ̀ wípé àlàáfíà ìlú náà fẹ́ mo dẹ̀ mọ̀ pé ìjọba rere ni wọ́n kàn jọ̀ọ́ kàn má fi ìkan bọ̀kan nínú kàn gbé ìgbésẹ̀ tó ní akíkanjú kàn mọ̀ bọ́n ṣe máa sọ̀rọ̀ yìí tá lè ní ìtumọ̀ irú èsì panel tó ń ṣe nígbà yẹn kàn jẹ́ ká gbọ́ sí i
kán gbé sórí rédíò tàbí social media ká mọ àbájáde rẹ̀ torí tá a bá mọ àbájáde ọ̀rọ̀ yìí ìjà yìí á sì máa tẹ̀síwájú. Wọ́n dẹ̀ ní wọ́n ti suspend Tìmílẹ́yìn Àjàyí Ìdó ṣùgbọ́n ó tún sì ń gbé ìgbésẹ̀. ṣùgbọ́n adé náà dé wá síbi lọ́jọ́ tó wá síbi. Adé náà ló dé wá. ṣé adé yẹn ọba wo ló gbé fún wọn. kò yé mi o, a ò mọ ẹni tó fi jẹ o, a ò mọ ẹni tó fi jẹ ọba o torí ọwá bàbá kábíyèsí o, ọwá astrop bàbá tó ṣẹ̀ṣẹ̀ jẹ wọ́n ní wọn ò mọ nǹkan kan nípa Tìmílẹ́yìn Àjàyí Ìdó. Mo dẹ̀ rí pé Sunday Ìgbòho náà sọ nǹkan kan, ó ní bàbá Ọọ̀ni Ifẹ̀ kábíyèsí bàbá ẹ pẹ́ láyé o. Wọ́n sọ pé wọ́n á mú Tìmílẹ́yìn Àjàyí Ìdó wá sí ọ̀dọ̀ wọn. sí ọ̀dọ̀ Ọọ̀ni Ifẹ̀. bẹ́ẹ̀ ni tó dẹ̀ yẹ pé ọmọ ni Ẹ̀sà Òkè jẹ́ fún bàbá Ọọ̀ni tí bàbá Ọọ̀ni dẹ̀ mọ̀ pé ọmọ ni Ẹ̀sà Òkè jẹ́. tó jẹ́ pé Ifẹ̀ ni Ẹ̀sà Òkè gan ti ṣẹ̀ wá àbí. bẹ́ẹ̀ ni torí Ògún Ẹ̀sà Òkè wà ní ìlú Ifẹ̀ tó yẹ pé a lọ máa ń bọ Ògún Ẹ̀sà Òkè ní ìlú Ifẹ̀. Mo wá rọ Nurudeen bàbá wa gọ́vnà wa, mo rọ̀ wọ́n dáadáa torí ọ̀rọ̀ yìí ti wà ní kóòtù, ó ti wà nílé ẹjọ́. Ẹ̀fọ̀n àti Ẹ̀sà Òkè lájọ pààlà. Ẹ̀fọ̀n ti rọ ẹjọ́ wípé Ẹ̀sà Òkè náà bá pààlà. Ìjẹ̀bú sọ pé Ẹ̀sà Òkè náà bá pààlà. A wá mọ ibi tí àwọn ará Iléṣà ti wá wọ àárín wa tó sọ pé ìlú wọn ni Ìdó Ajégúnlẹ̀. Ibi Ọ̀rọ̀pá là ń pe ibi Ọ̀rọ̀pá ni ìlú yìí láti ilẹ̀ tí àwọn Iléṣà gan mọ̀ pé Ọ̀rọ̀pá ni ìlú Ẹ̀sà Òkè ń pe oríko yìí. Ṣùgbọ́n torí pé wọ́n wá láti Ìdó Iléṣà, wọ́n wá láti Ìdó Fábọ́rọ̀ nídùú Àjìnàre. Ìgbà tí a lọ bá kábíyèsí Ìdó Àjìnàre, ó ní ọmọ òun tí ó ní ibi iná ti ṣẹ̀ wá. Mo rí pé land brothers ni àwọn máa ń jà káàkiri ni láti gbalẹ̀. Bàbá kábíyèsí Ẹ̀fọ̀n Alàyè wọ́n sọ̀rọ̀ kan, wọ́n ní Ẹ̀sà Òkè ni wọ́n bá pààlà. Wọ́n ti lé àwọn yìí kò ní Ìdó Ayégúnlẹ̀ nítòsí Ẹ̀fọ̀n. Ìdó Ajégúnlẹ̀ gangan ni bíi Ìdó Ajégúnlẹ̀ làwa ni àwọn ìjọba wa sọ ibí nígbà tó yẹ pé àwa máa ń pè ní Ìdó Oko Ìdó Oko. Ṣùgbọ́n Ọ̀rọ̀pá gangan nílùú Ẹ̀sà Òkè mọ ibi sí. Àwọn ìjọba náà bá wa yí sí Ìdó Ajégúnlẹ̀. Mo dẹ̀ nígbàgbọ́ pé ìlú kan kò yẹ kó máa jẹ́ orúkọ méjì torí wọ́n ń pe tiwọn ní Ìdó Ayégúnlẹ̀, àwa ń pe tiwa ní Ìdó Ajégúnlẹ̀. So tán bá jẹ́ pé Ìdó Ayégúnlẹ̀ ní tiwọn, kán lọ sí Ìdó Ayégúnlẹ̀ ní ẹ̀gbẹ́ Ẹ̀fọ̀n. Ìdó Ajégúnlẹ̀ ní tiwa tí a pè ní Ọ̀rọ̀pá. Òun ni mo ní láti sọ fún gọ́vnà wa, kán jọ̀wọ́ kán gbà wá. Mo tún kéré ní àsìkò yìí pé olóyè Sunday Ìgbòho a mọ̀ yín fún àlàáfíà. Bí ẹ ṣe sọ wípé ẹni tó bá fẹnu já wáyà pé wọ́n á já wáyà ilé ẹ̀ ní jákujàku torí gbogbo nǹkan tẹ́ ẹ sọ náà la rí. À ń sọ fún yín pé Ẹ̀sà Òkè bẹ́ẹ̀ tí mo Ẹ̀sà Òkè a ò bẹ̀rù yín o, ṣùgbọ́n à ń dúró de ìjọba torí a ò rí ìjọba fín. À ń dúró de ìjọba kan lè bá wa mu, kan ṣẹ́ẹ̀tù ọ̀rọ̀ yìí kó lè lọ ní ìwọ́rọ́wọ́. so n tó ṣẹlẹ̀ ni wípé lórí ọ̀rọ̀ bíi gangan ó wà níbi pé àwọn ìjọba ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. ṣùgbọ́n tó jẹ́ ká jáde wá fún fídíò eléyìí lọ́wọ́lọ́wọ́ ni wípé torí olóyè Sunday Ìgbòho tó wá pé wọ́n máa kógun wọ Ẹ̀sà Òkè tí kinní kò bá ṣe àbí mi ò mọ bá ṣe sọ pọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn la ṣe wá ṣe fídíò eléyìí. tán bá ṣe kíni tán bá fa ẹnìkan létí aṣọ ó trespass DSS àjẹ̀lú náà run tán bá fa ẹnìkan létí aṣọ wọn àjẹ̀lú náà run. so tó jẹ́ pé wọ́n pa láṣẹ wípé káwọn yẹn wá padà síbì kán máa jọba wọn lọ àbí. tó bá ti rí bẹ́ẹ̀ ó di ọwọ́ àwọn ìjọba àti gbogbo àwọn tó fẹ́ dájọ́. bẹ́ẹ̀ ni sà ẹ súnmọ́ bì. fún àfikún tí ọba bá lówó tàbí tó jẹ́ ẹni tó rówó kan kó pamọ́ láti ibì kan, kò yẹ kó jẹ́ pé hooligans tọ́ọ̀gì jàǹdùkú ló máa fowó ẹ̀ fìnánsì. àwọn ọmọ aláìní bàbá wà ń bẹ̀, ọmọ aláìní ìyá wà ń bẹ̀, àwọn abirùn wà ń bẹ̀ tó
tó yẹ kó fowó ẹ̀ ràn lọ́wọ́ ó kọ̀ láti fi ràn wọ́n lọ́wọ́ ó ń kọjú sí ẹ̀sà òkè ó ń gba ẹ̀mí ẹ̀sà òkè ó ń ṣe wọ́n bó ṣe wù wọ́n síbẹ̀síbẹ̀ a dúró de àwọn ìjọba torí ìjọba amúnimóògùn ni wọ́n sọ kan bá wa wò ọ̀rọ̀ tí Sunday wá sọ ní ilẹ̀ bàbá wa ń bí ẹ bá a sọ fún pé kó padà òdì àdáni. ìyẹn Sunday Ìgbòho. kó padà òdì àdáni kó mọ jẹ tó bá jẹ́ ti góòdì tàbí nǹkan kan tó rí ẹ̀sà òkè àti ìjọba ló nìyẹn o ó jẹ́ bó ṣe jẹ́ títí mi lẹ́yìn bá rówó kan gbé ní kọ́nà kan tó wá fi ń fìnáàsì àwọn jàǹdùkú kíjọba bá a mú ó yẹ kó rántí pé Adeleke wà ní Ọ̀ṣun state gẹ́gẹ́ bí gọ́fúnà wa ó trespass yẹ ó trespass commissioner of police ó trespass DSS ó trespass gbogbo àwọn èèyàn pàtàkì tó yẹ kó sọ̀rọ̀ fún ó kọjá sí Ọ̀yọ́ tí ẹ bá dẹ̀ wo ìlú ẹ̀sà òkè àgbà àlejò mọ́ra Ọ̀yọ́ tó kọ́lé sí ẹ̀sà òkè ju 100 lọ. 100 kẹ èmi gan mọ̀. ìgbìlà tó kọ́lé sí ẹ̀sà òkè ju 100 lọ. àwọn Ọ̀yọ́ díẹ̀ náà wà. Ìgbò tó kọ́lé sí ẹ̀sà òkè ju 100 lọ. bó ló ṣe wá jẹ́ pé tọ̀ àbálá máa wá kojú àwọn èèyàn tí ó jẹ́ pé àgbà mọ́ra a ò kojú wọn àwọn ló ń dá wa dúró lọ́nà oko àwọn ló ń bá wa jà ó jẹ́ bó ṣe jẹ́ nínú ọ̀rọ̀ Sunday ó ní wọ́n pa àwọn kan ẹ̀sà òkè ò kì í pààyàn ẹ̀sà òkè ò kì í pààyàn o nígbà tán yọ̀ tínú wọn dùn páwọn rí ìbọn gbé tán yan sókè lójoojúmọ́ tán pàdé wa lọ́nà oko tán dá wa padà láti wá dọ̀dọ̀ balẹ̀ fún Tìmílẹ́yìn náà pàdé màálù onímàálù wọ́n jẹ màálù onímàálù náà dẹ́ dojú ìjà kọ wọn ẹ ṣé o. so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tá ẹ wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ bá a máa share fídíò yìí ẹ bá a máa share fídíò yìí ẹ bá a máa share fídíò yìí kó dé gbogbo ibi tó yẹ kó dé ẹ bá a máa share fídíò yìí. ok àwọn bàbá náà fẹ́ bá wa sọ̀rọ̀ àbí. ẹ ṣeun. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. àmín. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ìlú ẹ̀ṣà òkè gbogbo ọmọ ọ̀dọ́ ẹ̀ṣà òkè tí wọ́n jáde torí èmi ni ọba ńlá ìlú yìí bàbá wa mìíràn ló fi mí jẹ oyè síbi palace wa dẹ̀ ní ibi ni mò ń gbé gan èmi ni wọ́n dojú ìjà kọ gbogbo ìgbà tí nǹkan ń ṣẹlẹ̀ kì í dè ṣe Tìmílẹ́yìn ló ń fa ọkùnrin kan tí wọ́n pè ní Ìbírónkẹ́ ìbùsùn Ìbírónkẹ́ tó jẹ́ tọ́ọ̀gì òun ló wá ń dà wá láàmú lórí ilẹ̀ yìí tó ń bá wa jà ọ̀nà 6 ni mo ti ń jẹ́jọ́ lórí ilẹ̀ yìí báyìí láti ìgbà tí mo ti joyè sí ìbí báyìí nǹkan tí mo fẹ́ sọ ni pé Sunday Ìgboho ọmọ wa ló jẹ́ ọmọ mi ni dáadáa ọmọ mi ni Sunday Ìgboho bó bá ń gbọ́ rẹ́kọ̀dù gbóhùn mi báyìí á mọ̀ pé ọmọ ló jẹ́ fún wa kì í ṣe oníjàgídíjàga gan ló ó dẹ̀ máa ń gbọ́ràn ibi tí etí tó bá dẹ̀ fi ń gbọ́ràn kó fi gbọ́ gbogbo nǹkan tá a sọ yìí pé kì í ṣe ibi tó lè wá ní ìlú Ajégúnlẹ̀ níbí o kì í ṣe Ayégúnlẹ̀ là ń pè Ayégúnlẹ̀ wà lọ́hùn yẹn Ajégúnlẹ̀ níbí lẹ́ọ̀nà Ẹ̀fọ̀n lọ́hùn ìgbà tí àwọn bàbá wa fún wọn lóko wọ́n ní wọn ò gbọ́dọ̀ gbẹ kòkó àbí obì síbí pé tí wọ́n bá gbẹ pé ọmọ wọn máa kú ẹ̀gún tán fún wọn ní ìdí tí wọn ò fi ní oko obì àti kòkó nìyí tán wá ń kó Ọ̀yọ́ mọ́ra láti wá ṣe ibi eléyìí tó ní wọ́n fi Ìbírónkẹ́ àbí eléyìí tó ní wọ́n fi ń jọba Tìmílẹ́yìn kò sẹ́ni tó fi jọba o lẹ́yìn ìgbà tí bàbá Arómọláràn kú nínú oṣù kẹsàn-án oṣù kẹwàá 11 ìkejìlá kò wá ó dìgbà December ló ṣe wá pé òun ti gba lẹ́tà lóṣù 6 tí wọ́n ti fún jọba tí wọ́n wà náà sí ẹ̀ after the death of bàbá Ọ̀wámìrán ló ṣe wá pé ra ẹ̀ ní ọba bàbá Arómọláràn sorry of Iléṣà land so nígbà tí bàbá ti wàjà ló ṣe lọ ṣe adúmọ̀jẹ ìwé tó gbé wá pé wọ́n fi ń jọba kò ṣe wá ní kí bàbá tó kú lóṣù 6 tó ní wọ́n ti fún un níwèé. ẹni sùúrù ọba tó wà ní Iléṣà lọ́wọ́lọ́wọ́ báyìí asrọ́pù eléyìí tó gbèsè ń bẹ eléyìí tó wà ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí asrọ́pù ni bàbá tó gbèsè kúrò ń bẹ Arómọláràn ni. so ọjọ́ tí wọ́n àná sí bàbá asrọ́p tán wà ní ilé oyè ní ilé bàbá Ògbóni ní Iléṣà èmi gan wà ń bẹ alẹ́ ọjọ́ yẹn ni wọ́n ṣe kangaroo pẹ̀lú ọba Ìpolé tí wọ́n mú ìwé kangaroo yìí wá bàbá ti kú kì í ṣọ̀rọ̀ oṣù 6 bàbá Arómọláràn tó ti wàjà kan tó wá mú ìwé pé bàbá ló fi ń jọba ṣóòkú ló ń fi yàn jọba ni ìwé ọwọ́ ẹ̀ bàbá tó dẹ̀ṣẹ̀ jọba yìí ó wà lórí àpèrè ó ti wà nílé ibi tí wọ́n ti nígbẹ̀pẹ̀ bí tí ò tí ì jáde mo wà pẹ̀lú wọn lọ́jọ́ tá à ń gbọ́ announcement nílé bàbá Ògbóni sóòtà ló fi jọba
kangaroo ni kò sí nǹkan tó wà ń bẹ̀. Gbogbo Ẹ̀ṣà Òkè ni mo tẹ̀ ń rọ̀. Bàbá wa lóyè Bọ́lá Ìgè ló tú Ìbàdàn ṣe tó kọjá ńlá tó ṣe ńláńlá. Ìwọ náà tó dẹ̀jọ́ Ọ̀yọ́ state ọmọ tó pera ẹ ní Ìgbòho tó dúró síbẹ̀ jẹ́ kí iṣẹ́ tí bàbá wa yẹn ṣe bàbá Bọ́lá Ìgè má bàá jẹ́ inú ìlú yìí ló ti jáde o. mo tẹ̀ gbọ́ pé bàbá Bọ́lá Ìgè gan ló kírètì Òkè Ògùn. Ta ló tún ẹ kírètì ẹ bàbá ni o wá ti bẹ̀. ó jẹ́ ọmọ Ẹ̀ṣà Òkè. ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé òun ọmọ àtòkù wa balẹ̀ jẹ́ o. Àwọn ilé wa ní tí bàbá yẹn ti lọ tó lọ ṣe nǹkan dáadáa síbẹ̀. Gbogbo àwọn olóyè tó wà ń bí adẹ̀dúró dáadáa ẹ̀rù ò bà wá ṣùgbọ́n a gbọ́dọ̀ bẹ̀rù ìjọba. Adeleke tó jẹ́ gómìnà yìí ó wá síbí bàbá dáadáa ni ó dẹ̀ rí pé ibo lẹ́gbẹ́ wa wọ́n ní ìlú wọn wà níwájú fídíò wà náà ìlú wọn níwájú yẹn ká lọ síbẹ̀ o. Àwa la wà ń bí nígbà ìjà yìí wọ́n wá lé mi wọ́n yìnbọn wọ́n bà lé mi jẹ́ wọ́n ṣe gbogbo nǹkan. Kóòtù bíi 6 ni mò ń lọ lọ́wọ́lọ́wọ́ tá ń gbé mi lọ lórí ọ̀rọ̀ ibi ni ẹ̀rù òdẹ̀ bà wá o bá a tún ṣe wá àṣà fún Ìgbòho ẹ̀rù Ìgbòho ṣùgbọ́n àníjà. ok ṣé bàbá yìí gangan ni bàbá tó sọ wípé wọ́n wá gbé ní Ẹ̀ṣà Òkè tí ẹ̀ ṣílẹ̀kùn tí wọ́n fọ́ bọ́gláàrì tán fọ́ alumílíọ̀n tán gbé yìí lọ. bẹ́ẹ̀ ni gbogbo nǹkan mi náà bàjẹ́ pálásì ni tí mo wà ní tán bàjẹ́ dáadáa èrò òdẹ̀ bà wá o. A tún ti wà nínú oko wa nínú ibi tá a jọba sí tá a joyè sí yìí baálẹ̀ ọ̀rọ̀ pàrẹ̀lẹ̀. Baálẹ̀ oko ìgangan ló wà. Baálẹ̀ èmi ni ọba ńlá gbogbo ibi tí wọ́n fi mi jẹ síbí kí ẹ̀rù ò bà wá kọ́ lọ́ọ́ má lé wa lẹ́rù. Kí Ìgbòho lọ múra dáadáa. Ẹ̀yin méjì gan ni Ọwámìrán Ẹ̀ṣà Òkè fi joyè sí. Bẹ́ẹ̀ni. ẹ ní ọba ńlá ẹ tún ní baálẹ̀. Bẹ́ẹ̀ni oníkálukú ní. Baálẹ̀ rèé ọba ńlá rèé. Oníkálukú ní àyè tiẹ̀ àdèmọ́ bí a ṣe jọ ń ṣiṣẹ́ oníkálukú mọ èyí tó bá takoko Ọlọ́run á fún wa ṣe ká kọ́kọ́ ja ìjà yìí kára àta má bàa wá fọ́ wa lóyún kìnní lọ. Sunday Igboho kò lè gbọ́ mọ̀ pé mo wà ń bí pé ìjà orúkọ mi ò tí ì yí padà ọba ńlá ni ìjọ Àjẹgúnlẹ̀ mo wà ń bí bíi ìbálẹ̀ náà wà ń bí gbogbo wa wà ń bí àgbààgbà ẹ jẹ́ ká máa ṣe pìrìsẹ́ńtà Sunday náà máa gbọ́ ẹ máa tàgẹ̀ ẹ máa ṣe ẹ̀ pé a wà níbi àṣà o tó bá ṣèlú wọn ni ká máa bọ̀ ṣé tá a bá kó tọ́ọ̀gì wá wọn ò lè wọ bí láì mú ọlọ́pàá wá wọn ò lè wọ bí láago kan òru màá wà ń bí ní ìdájí màá wà ń bí ẹ̀rù òbodò ẹni bá máa fẹsẹ̀ bọ́ ni tí Sunday bá dẹ̀ ní ọmọ ogun tó fẹ́ wá bá wa jà kó wá bá wa jà ní. ẹ má tẹ̀jẹ́ kó di ọ̀rọ̀ ìjà. Ìjọba la máa pè Ọlọ́run. ẹ ò pé tó bá dọ̀rọ̀ ìjà báyìí bó nírú wà ìfẹ́ sá sílẹ̀ ká. gómìnà tó wà yìí kò fẹ́ ká jà àwa náà ò ní jà òun gan ò ní gbọ́ pé mo wà ń bí kó wá kò ní gbọ́ kò ní kó wọ́n gbogbo wá Ọlọ́run á wà pẹ̀lú wa. àmín ẹ ṣé gan ni dádì. so lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ẹ̀ṣọ́ Ọládìtì David tí a mọ̀ sí Holiday Praise. Mo gbàgbọ́ pé Ọlọ́run kò gbàgbé mi ẹ jọ̀ọ́ ẹ bá máa share fídíò yìí gbogbo alamari àánú gbà. Àṣàkẹ́ TV show.